ó ní àwọn àgbààgbà politician tí mi ò gbọdọ̀ dárúkọ ní orí afẹ́fẹ́ ó mọ̀ wípé president Muhammadu Buhari kọ́ ló wà ní Aso Rock báyìí. Ẹgbọ́n tí àgbà wòlíì náà sọ. ká lọ fi ògùn bóra níbẹ̀ tí wọ́n bá mọ̀ nípa pé kò sí Buhari wọn Adébóyè mọ̀ ń pa ẹ̀ vice president Nàìjíríà yìí mọ̀ ń pa ẹ̀ Tinubu mọ̀ ní pa ẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ yìí. Oòduà nation is not negotiable. Oòduà nation kò wà negotiable. Ìlú tí president ò bá sí lẹ́ẹ̀ máa ti rí àwọn ènìyàn nínú ìjọba tí wọ́n máa negotiate pẹ̀lú àwọn bandits. Ìlú tí president ò bá sí lẹ́ẹ̀ ti máa rí ikú lọ́tún ikú lósì. Ìlú tí president ò bá sí lẹ́ẹ̀ ti máa rí wípé ẹnu àwọn aráàlú òkò. There is no rules and regulation ní Nàìjíríà. Kí ló dé tí wọ́n fi ṣí bọ́dà yìí wípé kan ṣí bọ́dà yìí? Ebi ń pa wá. Tí ká wa ní Èkó ń bí Àpápá gbogbo àwọn tí ń sọ lórí bẹ́ẹ̀ Fúlàní ni wọ́n. Àfẹ́ wọn mọ́. Pọ́ọ̀tì wa tá a ní pọ́ọ̀tì méjèèjì Fúlàní ní control wa ń bẹ̀. Àfẹ́ wọn mọ́. Gbogbo airport wa ń bẹ̀ yẹn Fúlàní ní sọ lórí bẹ́ẹ̀. Àfẹ́ wọn mọ́. Sẹ̀mẹ̀bọ́dà àfẹ́ Fúlàní ń bẹ̀ mọ́. Láti sísí lọ tí bàbá bá ti sọ̀rọ̀ tán àwọn ọmọ Yorùbá kẹ̀mbẹ́ tá a ṣe mítì á lọ sí gbogbo bọ́dà wa lẹ̀. Tí ráìsì ó lè mọ wọlé oúnjẹ ó lè mọ wọlé gbogbo ó lè mọ wọlé ní rọrùn. ẹlẹ́bùsẹ̀ náà. I stand with Professor Akintoye, Banji Akintoye, and I stand with Chief Sunday Igboho. Let our border be open. Ẹ ṣí border wa. Ẹ ṣí border ẹ jẹ́ kó ń jẹ wọlé káwọn èèyàn jẹun. Let people survive. If you cannot provide people with light, you cannot provide people with shelters, which is ilé táwọn èèyàn máa gbé, good roads, electricity, good schools, and food you cannot provide, just simple food. Western world, the simplest thing tó wà nílùú òyìnbó ni oúnjẹ. Oúnjẹ you must eat. In Nigeria, we are starving people to death. Why? That is why I said, we Yorubas, we are going. Either you like it or you don't like it. Àwọn èèyàn mọ̀ tó ṣẹlẹ̀ ní Ṣakí tó fi ń ṣẹnu wọn yànmọ̀yànmọ̀. Wọ́n kàn gbọ́ wípé àwọn Yorùbá wọ́n bẹ̀rẹ̀ sí sun gáà àwọn Fúlàní ní Ṣakí pé Yorùbá bẹ̀rẹ̀ sí sun wọn mọ̀ táwọn Fúlàní ṣe fún wọn. Tí Fúlàní bá pa Yorùbá ẹyọ kan, àwọn ìjọba Nàìjíríà àwọn ọlọ́pàá wọ́n bẹ̀rẹ̀ sí fa wàhálà, wọ́n bẹ̀rẹ̀ sí arrest àwọn èèyàn. But ìjọ́ tí Yorùbá bá fa wàhálà kékeré pẹ̀lú àwọn Fúlàní wọ́n bẹ̀rẹ̀ sí gbé káàkiri, wọ́n bẹ̀rẹ̀ sí arrest àwọn Yorùbá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo gbọ́ látẹnu Alhaji Lateef Adékọ́lá, ọ̀kan nínú àgbà ní ilẹ̀ Ṣakí, ó ní mo béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ tí mo ṣe ìwádìí kí ló fà á tí ìṣẹ̀lẹ̀ fi ṣẹlẹ̀ ní Ṣakí. Arábìnrin kan ní àwọn Fúlàní agbénipa ni wọ́n pa ọkọ rẹ̀ ní Ṣakí tí wọ́n dẹ̀mí rẹ̀ lógbòdò. Nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀, àwọn ọlọ́pàá àti Alhaji Lateef Adékọ́lá wọ́n ṣí pàǹpá, wọ́n lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Wọ́n dẹ̀ bá ìyàwó olóògbé náà, wọ́n dẹ̀ béèrè ọ̀rọ̀ kan tàbí méjì lọ́wọ́ rẹ̀ tí ìyàwó olóògbé ń fi dá wa lójú, tó fi dá àwọn ọlọ́pàá lójú, DPO lójú pé àwọn Fúlàní bòròró agbénipa ló pa ọkọ òun. Ọ̀rọ̀ yìí ló wá fà á tí àwọn Fúlàní agbénipa tí wọ́n fi sá kúrò ní gbogbo abà yẹn tí wọ́n sá lọ sínú igbó. Ìgbà tó dijọ́ kejì ni àwọn Fúlàní wọ́n lọ́wọ́ gbọ́ wípé àwọn ọmọ Yorùbá wọ́n fẹ́ wá bá àwọn jà ní ibi táwọn ń gbé, wọ́n pè ní Gáà. Fúlàní wọ́n fẹ́ wá bá wọn jà ń bẹ̀. Àwọn Fúlàní wọn ṣe méní wọn ṣe méjì, wọ́n kó àdá, wọ́n kó ìbọn, wọ́n bẹ̀rẹ̀ sí ba nǹkan jẹ́ ní Ṣakí. Ọ̀rọ̀ yìí ló wá kọ àwọn ọ̀dọ́ tó wà ní Ṣakí, ló kọ wọ́n lóminú. Wọ́n gbéra, wọ́n lọ sí
àdúgbò tí àwọn Fúlàní pọ̀ sí láti lọ bá wọn fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Ibi tán ti ń fa èyí ló di wàhálà tí àwọn Fúlàní yìí tán gbá méjì mú nínú àwọn ọmọ Yorùbá tí wọ́n sì so wọn mọ́gi, wọ́n ṣá wọn ládàá, wọ́n yìnbọn fún wọn, ìbọn ò ràn wọ́n. Àwọn méjèèjì yìí akíkanjú ni wọ́n, Yorùbá gidi ni wọ́n, tí mi ò gbọdọ̀ pè lórúkọ míì, Oòduà ni wọ́n. Ìbọn ò ràn wọ́n o, àdá ò ràn wọ́n, ṣùgbọ́n wọ́n wá mú kóńdó, wọ́n mú igi, wọ́n bẹ̀rẹ̀ fi ń nà wọ́n, wọ́n nà wọ́n débi wípé ó kù díẹ̀ kẹ́mi bọ́ lẹ́nu wọn. Àwọn tó escape nínú àwọn ọmọ Yorùbá wọ́n lọ bá Alhaji Latifu Adékọ́lá pẹ̀lú àwọn ọlọ́pàá DPO, wọ́n lọ sí ìgá àwọn Fúlàní. Ó kù gẹ̀rẹ̀ kan dé ìgá àwọn Fúlàní ti ń tàbọn sókè, wọ́n ti ń yìnbọn. Òun ló wá mú àwọn ọlọ́pàá yìí náà tán bẹ̀rẹ̀ sí ń yìnbọn padà sáwọn Fúlàní yìí. Àwọn Fúlàní yìí wọ́n wá na pápá bùrà. Ọ̀rọ̀ yìí ló fà á, gbogbo àwọn Fúlàní na pápá bùrà, wọ́n fi àbà tá à ń wí sílẹ̀, wọ́n fi ìlú lẹ̀, wọ́n sá wọ̀gbó lọ. Òun ló wá bí àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Oòduà lọ ń wò wípé tún padà sí abúlé yìí mọ́ o. Wọ́n wá mú gbogbo ilé wọn bí àbà, wọ́n sun gbogbo ẹ̀. Òun ni fídíò tí mo fi hàn yín, òun tẹ́ rí nìyẹn tó fà á tí àwọn ọmọ Yorùbá tán fi ń sunlé àwọn Fúlàní pé wọ́n fẹ́ káwọn Fúlàní kan padà sí Ṣakí mọ́. Mo gbé òṣùbà fún General Tóògùn, Kúnlé Tóògùn, olórí Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ State. Ó ń jẹ́ kó yé wa wípé àwọn baálẹ̀ Yorùbá ló ń talẹ̀ fún àwọn Fúlàní, wípé gbogbo Ṣakí East, Ṣakí West àti Atisbo local government ní Ọ̀yọ́ State, ibẹ̀ làwọn Fúlàní ń gbà wọlé. Wọ́n ní wọn kì í ṣe Fúlàní Nàìjíríà gẹ́gẹ́ bá a ti ṣe gbọ́. Wọ́n ní wọn kì í ṣe Fúlàní Nàìjíríà. Bóyá Fúlàní Nàìjíríà ni wọ́n àbí wọn kì í ṣe Fúlàní Nàìjíríà kò sẹ́ni tó mọ̀. Ṣùgbọ́n wọ́n ń bá ìbọn AK-47, wọ́n ń bá àdá, wọ́n ń bá oríṣiríṣi ìjà olóró, wọ́n ń bá lọ́wọ́ wọn. Wọ́n láwọn ọba míì wọ́n máa ta ilẹ̀ fámìlì wọn láì jẹ́ káwọn àwọn fámìlì tó kù mọ̀. Nígbà tán bá ti talẹ̀ fún Fúlàní àbí tí wọ́n gba màálù lọ́wọ́ Fúlàní tán gbé ilẹ̀ fún àwọn Fúlàní, àwọn fámìlì tó wà nílẹ̀ tán dáko sórí ilẹ̀ tán bá wá di pé wọ́n dórí ilẹ̀, àwọn Fúlàní á bẹ̀rẹ̀ sí ń bá wọn jà, wọ́n bẹ̀rẹ̀ sí ń pa wọ́n. Wọ́n á ní pé ilẹ̀ àwọn ni torí pé ọba ló fún wọn ní ilẹ̀. Ọba míì ń gba màálù, ó fi ń fún wọn nílẹ̀. Wọ́n ní bó ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ ní gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire nìyẹn. Kí ló dé táwọn ọba wa ń ṣe báyìí? Kí ló dé tó ń fìyà jẹ wá nínú ìlú bàbá wa? Ọba kan wà, Onísàálú of Ìsàálú ní Ògùn State, Ọba Akíntúndé Akínyẹmí, òun náà sọ̀rọ̀. Ó nígbà tó ń pe ìpàdé pẹ̀lú àwọn Fúlàní, ẹ wo bí tí àwọn Fúlàní tí wọ́n ní agbára dé. Kí Fúlàní máa sọ fún ọba aládé ilẹ̀ Yorùbá wípé màálù kan wà nínú àwọn màálù táwọn máa ń dà jẹ láti fi jẹ oko àwọn ọmọ Oòduà, àwọn ọmọ ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Wọ́n ń pe màálù náà ní baálé. Màálù baálé yẹn ó dàbí màálù tó tóbi jù láàrin màálù tí wọ́n ń kó kiri. Màálù yìí ló máa direct àwọn màálù tó kù. Wọ́n ní màálù yìí máa ń tóbi gan. Wọ́n ní àwọn ò dẹ̀ fẹ́ kí màálù yìí kú, kò dẹ̀ sí oúnjẹ méjì tí màálù yìí máa ń jẹ ju àgbàdo lọ. Nítorí ìdí èyí lẹ́sẹ̀ máa rí àwọn Fúlàní tó máa lọ ń fi àwọn màálù yìí baálé yìí láti lọ jẹ oko àwọn ọmọ Oòduà. Wọ́n jẹ́ anísìmí kí Fúlàní máa sọ bẹ́ẹ̀ fún ọba aládé ilẹ̀ Yorùbá. But these are the reason they don't want to leave Yorùbá territories. Wọ́n láwọn fẹ́ fi Yorùbá territory sílẹ̀ torí pé àwọn màálù àwọn, these are the vitamins tó máa ń mú wọn sọ̀rọ̀. Oúnjẹ táwa ń jẹ tí ò tí ì tó wá, ẹ tún fún ẹran jẹ. Ẹlẹ́ran kan wà tán pè ní baálé. Bẹ́ẹ̀ la tẹ̀ra àwọn kan tí wọ́n ń yọ̀ tán ní Oòduà nation wo lẹ fẹ́ gbà, kí ló Oòduà nation kí lẹ̀ ń wá kiri. Tí wọ́n bá ti yó, ṣáwọn kan yó.
nígbà tí 90% èèyàn ní Nàìjíríà tó ń pariwo pé ebi ń pa wọn. There is no good standard of living. Ẹnujọ́ mẹ́ta ìbí ọjọ́ mẹ́ta sí méjì olóyè Sunday Igboho ó kó àwọn ọmọ kan wọ́n tó bí 6 or 7 ó kó wọn lábẹ́ bíríìjì nìbàdàn. Ó kó wọn wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣàlù mílíọ̀nù káàkiri wọ́n pọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá mọ̀ Ìbàdàn tó mẹ́kọ̀ọ́ tó mọ̀ káàkiri ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn kan bímọ wọn tọ́jú ẹ̀ ó kó wọn ó lò máa rán wọn ní skul. Ìlú yìí ti bàjẹ́. Irú àwọn ọmọ tí Sunday Igboho kó yẹn kí lè expect káwọn ọmọ yẹn ṣe? Ìjọba Nàìjíríà ló sọ wọ́n di ìdàkudà. Ìjọba Nàìjíríà, this is what you treat people. You train us to become a thuggery. You train us to become a violent people so that you can use us for your political interest. Ẹ ń train wa, ẹ jẹ́ káwọn ọmọ wa lọ sí school. Tí tán bá ti di tọ́ọ̀gì tán, wọ́n wá wúlò fún yín fún political interest tiyín. Oòduà nation is not negotiable. Oòduà nation kò wà negotiable o. Kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó máa gbọ́. Ìlú tó jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè ó rán àwọn ènìyàn pé kí wọ́n máa lọ bá àwọn terrorist, àwọn bandit, kó máa lọ bá wọn negotiate. Oòduà nation is not negotiable.